kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ síkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ di mímọ̀ pé ìwọ́de ọlọ́jọ́ méjì àwọn kọ́ ni ó dá lórí ọ̀wọ́n gógó nìkan. Adarí àgbà fún ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS Yusuf Bishi ló ti ṣe ìlérí láti bu omi rin àwọn fífínàmọ́ àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Olórí ẹ̀sìn Islam kan Idris Techi ló ti tọrọ àforíjì látàrí ọ̀rọ̀ tó sọ pé ó jẹ́ kí wọ́n lọ pa ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ti ní àkọsílẹ̀ ikú ènìyàn 5 tí àrùn Lassa fever ṣe okùnfà rẹ̀. Gbajúgbajà ajìjàgbara nílẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ ló ti sọ di mímọ̀ wípé gbogbo àwọn apànìyàn darandaran ní ilẹ̀ Yorùbá ni òun yóò finá mọ́ kúrò. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìlú Àbújá ló ti rọ́wọ́ tó ògbóǹtarìgì ajínigbé tó ń da omi àlàáfíà ìlú rú. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ọmọ ẹgbẹ́ iléeṣẹ́ ológun òfurufú orílẹ̀-èdè US ló ti dáná sun ara rẹ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Maduka Okoye ló ti fi èròǹgbà rẹ̀ hàn láti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Bákan náà ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́rọ̀kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NLC ló ti sọ di mímọ̀ pé ìwọ́de ọlọ́jọ́ méjì àwọn ló dá lórí ebi àti àgbéyẹ̀wò owó òṣìṣẹ́ tó kéré jù níbi ìpàdé láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ṣáájú ní ìpàdé náà ló ti ṣe bẹ́ẹ̀ ló ti fi orí ṣọpọ́ látàrí bí wọ́n ṣe gbìyànjú láti gbégi dínà ìwọ́de náà. Bákan náà ni ààrẹ ẹgbẹ́ NLC Joe Ajaero ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ pé ìwọ́de náà kò dá lórí ọ̀wọ́n gógó nìkan àti pé ó yẹ kí àwọn ènìyàn mọ bí ó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣìṣẹ́ NLC. Joe Ajaero ló ti fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà látàrí bí wọ́n ṣe kùnà láti fi ìdáhùn sí ìbéèrè àwọn láti ìgbà tí àwọn ti ṣe bẹ́ẹ̀ ti ń bá wọn sọ̀rọ̀ láti ọjọ́ pípẹ́ tó fi mọ́ bí wọ́n ṣe yọwọ́ ìrànwọ́ epo petrol kúrò ṣáájú àti pé àwọn ti ṣe àlàkalẹ̀ ọ̀nà àbáyọ sílẹ̀ fún ìjọba ṣùgbọ́n níṣe ni wọ́n fi ọwọ́ òṣèlú mú ọ̀rọ̀ náà láti máa darí owó tó tọ́ sí àwọn lọ sínú àpò ìṣúra mìíràn. Lákòótán Joe Ajaero ní lẹ́yìn ìwọ́de yìí àwọn yóò ṣe àgbéyẹ̀wò ìgbésẹ̀ tó kàn. Bákan náà àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ló ti ṣe ìwọ́de lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tó wà ní ìlú Àbújá láti fi ẹ̀hónú wọn hàn lórí bí àwọn kan ṣe gbé owó léré káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Adarí àgbà fún ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS Yusuf Bishi ló ti ṣe ìlérí láti dàbàrú ètò ìgbìmọ̀ àwọn agbésùmọ̀mí àti pé òun yóò ṣe gbogbo ohun tó yẹ kí òun ṣe láti máa gbógun ti àwọn aráabí yìí tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú. Bishi ẹni tó mẹ́nubà ọ̀rọ̀ yìí níbi ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ 5 tí ẹgbẹ́ kan tí ó jẹ́ Gàìbá ṣe àgbékalẹ̀ rẹ̀ ló ti sọ di mímọ̀ pé àwọn agbésùmọ̀mí wọ̀nyí ló gbọ́kànlé owó rọ̀gbùrọ̀gbù kan láti máa gbọ́ bùkátà ara wọn. Bákan náà àwọn kò lè dá iṣẹ́ náà ṣe torí náà àwọn nílò ìwà ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà. Bishi lákòótán sọ di mímọ̀ pé àwọn kókó tí ó dì mọ́ àwọn aráabí yìí ni àwọn yóò kọ́kọ́ gbájúmọ́ nípa gbígbógun ti ọ̀nà bí àwọn ṣe fẹ́ gbé igi dínà orísun owó wọn kí àwọn tó finá mọ́ wọn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni akọ̀wé àgbà sí ẹ̀ka iléeṣẹ́ ètò ààbò Ibrahim Kana ló ti sọ di mímọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò máa tẹ̀síwájú láti máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè United States lórí ọ̀rọ̀ iléeṣẹ́ ológun àti ìwà wọn lórílẹ̀-èdè Nàìjíríà.
olórí ẹ̀sìn Islam kan Idris Tenchi ló ti tọrọ àforíjì látàrí ọ̀rọ̀ tó sọ pé ó yẹ kí wọ́n lọ pa ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn aṣòfin Olúrẹ̀mí Tinubu. ọ̀rọ̀ tó sọ nínú ọ̀rọ̀ ìwàásù rẹ̀ pé ìyàwó ààrẹ ni ẹni tó ní ó jẹ́ ẹni tí kì í ṣe olótìtọ́ tó sì yẹ fún ikú àti pé aláìnígbàgbọ́ ni ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ olórí fún àwọn aláìnígbàgbọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. bákan náà òun ni Olúrẹ̀mí Tinubu ló jẹ́ ọ̀kan lára ènìyàn tí Allah sọ wípé kí àwọn lọ pa tí wọ́n bá sọ̀rọ̀ kùngbákùngbé. ọ̀rọ̀ yìí ló ti kó òjíṣẹ́ Ọlọ́run náà sí yọ́yọ́ nígbà tí ẹ̀ka àwọn ọmọ lẹ́yìn Kristi ti ọ̀dọ́ pè fún fífi ọwọ́ òfin gbé arákùnrin náa. ṣùgbọ́n lẹ́yìn ìpè yìí ni òjíṣẹ́ Ọlọ́run náà ṣe fọ́nrán kan láti tọrọ àforíjì lọ́wọ́ ìyàwó ààrẹ ìyẹn aṣòfin Olúrẹ̀mí Tinubu pé gbogbo ohun tí òun sọ ṣáájú ló jẹ́ ọ̀rọ̀ àṣìsọ èyí tí òun ti kó jẹ torí bí ìyá ni Olúrẹ̀mí Tinubu jẹ́ sí àwọn lórílẹ̀‐èdè Nàìjíríà. lákòótán ló ní báyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò sóhun méjì tí àwọn lè ṣe báyìí bí kò ṣe kí àwọn ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣe àṣeyọrí. ìjọba ìpínlẹ̀ Kaduna láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn ti ní àkọsílẹ̀ ikú ènìyàn 5 tí àrùn ibà lassa fever ti ṣe ikú pa ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ó ti ṣe jẹyọ nínú àkọsílẹ̀ tí àjọ tó ń rí sí àjàkálẹ̀ àrùn ní orílẹ̀-èdè Nàìjíríà NCDC àti àjọ akóròyìnjọ NAN níbàámu ọ̀rọ̀ tó jẹyọ láti ẹnu alábòójútó fún ètò ìlera ìpínlẹ̀ náà Ajiya Usman Ahmed lọ́jọ́ Ìṣẹ́gun. ó ní láti ìlú Kaduna ni àwọn ti ṣe àgbékalẹ̀ ẹ̀jẹ̀ 6 tí àwọn sì fi ránṣẹ́ sí ilé ẹ̀kọ́ gíga Bayero tó wà ní ìlú Kano fún àyẹ̀wò ṣùgbọ́n lẹ́yìn wákàtí 24 àti wákàtí 28 ni èsì náà jáde pẹ̀lú ìdánimọ̀ pé àrùn mìíràn tó ní ṣe pẹ̀lú lassa fever ni ó ṣokùnfà ikú àwọn aráabí ṣáájú. Ahmed sọ di mímọ̀ pé àwọn tí ń ṣe ìpèsè ohun èlò irinṣẹ́ fún àjọ NCDC láti gbógun ti àrùn náà lẹ́yìn ìṣòro tí àwọn kojú ṣáájú láti gbógun ti àrùn náà àti láti lé àrùn náà wọ̀gbẹ́ ní ìpínlẹ̀ náà. Gbajúgbajà ajìjàgbara ní ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Igboho ló ti sọ di mímọ̀ pé òun ti ṣetán láti kojú àwọn darandaran apànìyàn. bákan náà òun yóò lé wọn kúrò ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ó ti ṣe sọ nínú fọ́nrán kan tó ti rìn jìnnà lórí ẹ̀rọ ayélujára lọ́jọ́ Ìṣẹ́gun níbi tó ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lẹ́yìn àṣekágbá ètò ìsìnkú màmá rẹ̀ ní ìlú Ìgbòho ìpínlẹ̀ Ọ̀yọ́. níbẹ̀ ló ti ní pé àwọn ikọ̀ ọmọ ológun tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà rán sí ìpínlẹ̀ Èkìtì lẹ́yìn ikú àwọn ọba lọ́sàn-án gangan ni wọn kò lè kojú àwọn tó ṣiṣẹ́ náà gẹ́gẹ́ bí Sunday Adéyẹmọ ti ṣe sọ di mímọ̀. lákòótán Sunday Igboho rọ àwọn ènìyàn láti dúró tì í láti ja ìjà òmìnira náà lọ́wọ́ àwọn oníwà ọ̀daràn darandaran Fúlàní tí wọ́n wá sí ilẹ̀ Yorùbá. bákan náà kí àwọn mọ̀dí ètò ààbò yìí ilẹ̀ Yorùbá ká fúnra wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá ló ti rí ọwọ́ tó ògbóǹtarìgì ajínigbé tó ń da omi àlàáfíà ìlú rú Samaila Wakili Fafa tí gbogbo ènìyàn mọ̀ sí Abu Ibrahim ẹnìkejì lára ọ̀kan ajínigbé tí alákòóso Nyesom Wike gbé owó mílíọ̀nù 20 lẹ̀ fún ẹni tí ó bá ṣe ìrànlọ́wọ́ bí ọwọ́ yóò ṣe ba àwọn ajínigbé náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá SP Josephine Adé ló fi ìdí ìgbésẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde lọ́jọ́ Ìṣẹ́gun òní pé lọ́jọ́ 24 oṣù kejì lọ́wọ́ bá afurasí náà ní aago 7 kọjá ìṣẹ́jú 5 alẹ́ lẹ́yìn iṣẹ́ ìwádìí àti ìfimúfilẹ̀ nínú igbó Sandana tó tó ìpínlẹ̀ Nasarawa. ṣáájú ni alákòóso Nyesom Wike ti kéde owó mílíọ̀nù 20 náírà níbi ìpàdé rẹ̀ pẹ̀lú alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá Bennett Igwe lásìkò tó fi ara hàn níbi tí wọ́n ti ń ṣe àfihàn àwọn afurasí ọ̀daràn 23 ní ìlú Garki ìlú Àbújá. lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ọmọ ẹgbẹ́ iléeṣẹ́ ológun òfurufú Air Force ti orílẹ̀-èdè US ló ti dáná sun ara rẹ̀ ní iwájú ilé iṣẹ́ ìwé ìrìnnà tó wà ní ìlú Washington lópin ọ̀sẹ̀ níbi ìwọ́de ogun tó ń wáyé ní ìlú Gaza. ìròyìn sọ di mímọ̀ pé ikọ̀
elétò pàjáwìrì ni wọ́n yọjú síbi ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí wọ́n rí pé ìṣẹ̀lẹ̀ náà gba àwọn ènìyàn lọ́pọ̀ wákàtí láti tètè dá sí i àti pé àwọn yọjú síbi ìṣẹ̀lẹ̀ náà gẹ́lẹ́ tí àwọn gbọ́ sí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde lórí ẹ̀rọ ayélujára Twitter tó di X báyìí láti ọwọ́ ẹ̀ka iléeṣẹ́ panápaná. Bákan náà ni arákùnrin náà ṣe kálẹ̀ fọ́nrán ara rẹ̀ pẹ̀lú ariwo òmìnira àwọn ará Palestine kó tó sọ iná sí ara rẹ̀ lára gẹ́gẹ́ bí fọ́nrán náà ti ṣe tàn káàkiri orí ẹ̀rọ ayélujára. Wọ́n sọ síwájú pé wọ́n gbìyànjú láti gbé arákùnrin náà lọ sí ilé ìwòsàn níbẹ̀ ni wọ́n ti kéde pé arákùnrin náà ti jáde kúrò láyé látàrí ìfarapa tó pọ̀jù tó ní níbi ìṣẹ̀lẹ̀ náà ṣáájú. Agbẹnusọ fún iléeṣẹ́ ìwé ìrìnnà sọ di mímọ̀ pé kò sí òṣìṣẹ́ kan tó jẹ́ òṣìṣẹ́ àwọn tó fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà. Ìròyìn àgbáyé ló ṣe ń dé sétí ìgbọ́yìn láti kàn ní amóhùnmáwòrán BGI TV. Ìròyìn eré ìdárayá ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Maduka Okoye ló ti fi èròǹgbà rẹ̀ hàn láti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles lẹ́yìn tó pàdánù láti kópa fún orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON èyí tó wáyé lórílẹ̀-èdè Ivory Coast. Maduka Okoye ni kò tí ì ṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà látìgbà tó ti ṣe àṣìṣe nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Tunisia níbi ìdíje AFCON tó wáyé lọ́dún 2021 èyí tó jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà já kúrò níbi ìdíje náà ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ níbi tí arákùnrin yìí tó jẹ́ aṣọ́lé tó ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ni ó ti sọ di mímọ̀ wípé òun gbà wípé òun ti ní àwọn ọjọ́ líle sẹ́yìn pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà àti pé inú òun kò dùn bí òun ṣe ń wo ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles lórí amóhùnmáwòrán láìsí pẹ̀lú wọn ní orílẹ̀-èdè Ivory Coast. Ó wá sọ di mímọ̀ sí iwájú pé níbi tọ́rọ̀ dé dúró báyìí òun ti dáńtọ́ òun ti ṣetán láti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles láìpẹ́. Bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Àgbáríjọ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ di mímọ̀ pé ìwọ́de ọlọ́jọ́ méjì àwọn kò dá lórí ọ̀wọ́n gógó bí àwọn kan ṣe gbé owó lé lórílẹ̀-èdè Nàìjíríà nìkan. Adarí àgbà fún ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS Yusuf Bishi ló ti ṣe ìlérí láti dàbàrú ètò ìgbìmọ̀ àwọn agbésùmọ̀mí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Kaduna ló ti fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn ti ní àkọsílẹ̀ ikú ènìyàn 5 tí àrùn ibà Lassa fever ti ṣekú pa. Bákan náà ajìjàgbara ní ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho ló ti sọ di mímọ̀ pé òun ti ṣetán láti kojú àwọn darandaran apànìyàn ní ilẹ̀ Yorùbá. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìlú Àbújá ló ti rí ọwọ́ tó ògbóǹtarìgì ajínigbé tó ń da omi àlàáfíà ìlú rú. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè arákùnrin kan tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ológun òfurufú Air Force ní orílẹ̀-èdè US ló ti sọná sí ara rẹ̀. Lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí Maduka Okoye ló ti fi èròǹgbà rẹ̀ hàn láti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójókòó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa la ó máa ṣe nǹkan ní ṣe wá o. Ire o, ìdè kàbìtì.